I'm sure pé ohun wọn náà kó wa aeroplane báyìí wàá lọ support pé kí Yorùbá kó dá dúró. Tó bá ti support pé kí Yorùbá kó dá dúró, gbogbo ohun tó kọ́ ní yunifásitì àbí ìwọ tó ní knowledge wàá lè lò fún wa nígbà yẹn. But tó bá ṣe ń sọ pé ká wà nínú wọn Nàìjíríà á jẹ́ pé àwọn Fúlàní ni wọ́n máa employ láti fi wa irú àwọn kan báyìí nínú Nàìjíríà. Ìyẹn ni wọ́n ṣe pa Tolúlọpẹ́ Arótilé. Ìyẹn ni wọ́n ṣe ń gbìyànjú pé káwọn wà dominant, káwọn bá ti gba security then wọ́n lè fìyẹn fi attack gbogbo wa. But nígbà tá a bá ti nílùú tiwa, ta ní aircraft tiwa, a máa dúró dẹni tó máa wá attack wa lórílẹ̀‐èdè wa. Ibi báyìí ló ń pè ní RAF. Sórí gbogbo environment yẹn, gbogbo àwọn ibi báyìí nísìn ní gbogbo agbègbè yìí, àwọn tó ń ṣiṣẹ́ níbí báyìí la máa gbé níbẹ̀. Koiki Media, bringing the world closer to your doorstep. Àṣeyọrí la máa ṣe o, a máa gbalẹ̀ wa láìpẹ́ láì jìnnà, inshallah, láṣẹ Èdùmàrè lórúkọ Jésù Kristi. Bringing the world closer to your doorstep from waiting in RAF.